Láyé àtijọ́, àwọn ọ̀rẹ́ mẹ́rin kan wà: Lágbájá, Tàmẹ̀dù, Lámọrín àti Làkàsìgbè. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n pera wọn jọ tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ kí ìyàwó má bàa jẹ wọ́n, kí ìṣẹ́ má bàa ṣẹ́ wọn, kí wọ́n lè ní láárí láyé. Àwọn mẹ́ta tó kù panupọ̀ wọ́n fi Lágbájá ṣe alága. Iṣẹ́ ẹ̀ ni láti ronú àwọn ètò ìgbáyégbádùn tí yóò ṣàǹfààní fún gbogbo ọmọ ẹgbẹ́. Ètò àkọ́kọ́ tí alága ẹgbẹ́ yóò ronú lé lórí ni bó ṣe burú púpọ̀ fún ẹgbẹ́ agbéniga tí ò lága. Lágbájá pè gbogbo ọmọ ẹgbẹ́ tó kù jọ pé kí wọ́n dáwó láti ṣètò àga ẹgbẹ́ tí wọ́n ó máa jòkó lé lọ́jọ́ ìpàdé. Àfi alága tí ò dáwó, ẹnì kọ̀ọ̀kan wọn dá igba pọ́n. Owó tí Tàmẹ̀dù, Lámọrín àti Làkàsìgbè dájọ́ jẹ́ 600 pọ́n. Gbogbo rẹ̀ ni wọ́n sì kó fún Lágbájá tó jẹ́ alága wọn. Lágbájá ọ̀wárẹ́ lòmíì ìgbésẹ̀ ọ̀hún fún àfi Tàmẹ̀dù, torí òun nìkan ló kàwé láàrin wọn. Ó fún Tàmẹ̀dù 300 pọ́n. Ìgbà tó sì jẹ́ 300 pọ́n náà ló ṣẹ̀ sí Lágbájá tó lè tò fúnra ẹ̀ lọ́wọ́. Tàmẹ̀dù gbójú kò bí ẹni tí ò rí nǹkan kan. Ṣùgbọ́n ọgbọ́n orí ni Tàmẹ̀dù kà, kò kaṣẹ́ ọwọ́. Iṣẹ́ Lámọrín nìyẹn, òun lè kangi mọ́gi. Ní Tàmẹ̀dù bá fún 50 pọ́n pé kó ṣètò àga 4 tí gbogbo ọmọ ẹgbẹ́ ó jókòó lé. Tijótijó ni Lámọrín fi gbaṣẹ́ lọ́wọ́ Tàmẹ̀dù. Ó lóun dúpẹ́ tí ò tiẹ̀ gbéṣẹ́ náà lọ síta. Ní Lámọrín bá bọ́ sígbó, ó gégi. Ó lọ ilé àkọ́kù, ó yọ̀ṣó. Ó tẹpá mọ́ṣẹ́ kíkankíkan. Lámọrín gbé àga 4 dúró láì ná kọ́bọ̀ kan. Ìgbà tó yá, Lágbájá tún pè pàdé. Ó ní kò sóhun tó burú bíi kí ẹgbẹ́ wà láì nílé ìpàdé o. Níbo làwọn fẹ́ sá sí bójò bá déédé bẹ́ sílẹ̀ lọ́jọ́ àpérò? Níbo sì làwọn fẹ́ kó àga tí wọ́n fi owó iyebíye ṣe táyé ò ní jí ikú lọ? Làwọn ọmọ ẹgbẹ́ 3 tó kù bá tún dáwó fálága. Ẹnì kọ̀ọ̀kan dá 400 pọ́n. Àpapọ̀ owó tí wọ́n kó fún Lágbájá sì jẹ́ 600 pọ́n. Lágbájá tún pe Tàmẹ̀dù. Ó fún un ní 600 pọ́n. Ìgbà tó sì jẹ́ 600 pọ́n náà ló kù sí Lágbájá tó lè tò lọ́wọ́. Tàmẹ̀dù tún gbójú kò bí ẹni tí ò rí nǹkan kan. Ó wá lọ bá Lámọrín tó kaṣẹ́ ọwọ́. Lámọrín kápẹ́ńtà tó tún ń ṣiṣẹ́ bíríkìlà. Tàmẹ̀dù fún Lámọrín 100 pọ́n. Ó ní kó ṣètò ilé ẹgbẹ́ tí yóò dúró láìpẹ́ jọjọ. Ní Lámọrín bá bọ́ síbi amọ̀ pọ̀ sí. Ó kọ́lé alámọ̀fẹ́gbẹ́, ó sì fewé ọ̀pẹ bò ó lórí. Ó ṣètò ọ̀hún wùrùwùrù. Ó gbé ilé ẹgbẹ́ dúró láì ná kọ́bọ̀ kan. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Lágbájá ń fẹ́ràn tòlótòló jiyán. Tàmẹ̀dù ń fẹ́ràn ṣíkìnì jẹrẹsì. Lámọrín ń fi pọ̀nmọ́ jẹ̀bà. Làkàsìgbè ò róúnjẹ gidi jẹ débi tí ó tiẹ̀ fẹ́ràn jẹun. Ọ̀rọ̀ irú mi lójú ni mo bá tọ̀ Lámọrín lọ láti béèrè ìdí tí ọ̀rọ̀ Làkàsìgbè fi rí bẹ́ẹ̀. Lámọrín ní àìkọ́ṣẹ́ ọwọ́ ló ṣayé Làkàsìgbè bẹ́ẹ̀ o. Kì bá jẹ́ ó kọ́ṣẹ́ ọwọ́ 8 pọ̀ bíi tòun ni, kì í ṣe pé yóò róúnjẹ gidi jẹ nìkan o, yóò tún máa fi pọ̀nmọ́ jẹun. Ṣùgbọ́n Tàmẹ̀dù ò kọ́ṣẹ́ ọwọ́ kankan tó fi ń fẹ́ràn adìẹ jẹrẹsì. Ni mo bá tún gba ọ̀dọ̀ Tàmẹ̀dù alákọ̀wé lọ. Ǹjẹ́ kí ló dé táyé ọ̀rẹ́ yín Làkàsìgbè burú báyìí? Mo béèrè. Tàmẹ̀dù rẹ́rìn músẹ́. Ó ní àìkàwé ló fìyà jẹ Làkàsìgbè o. Kì bá jẹ́ Làkàsìgbè kàwé bóun náà ti kà ni, kì í ṣe pé yóò róúnjẹ tó dáa ju ti Lámọrín jẹ nìkan o, yóò tún máa fẹ́ràn ṣíkìnì jẹ. Ṣùgbọ́n Lágbájá tó ń pa ìtàn tòlótòló láta ò lè fìdí ìgò kọ ó débi tí ó lè kà á. Mo bá kúkú lọ bá Lágbájá tó jẹ́ alága wọn. Gẹ́gẹ́ bí ẹni tí ayé rẹ̀ dára jù láàrin wọn, ó ṣàyẹ kó mọ̀dí tí ayé ẹni tó burú jù láàrin wọn fi rí bẹ́ẹ̀. Lágbájá ní àìmọ̀ Ọlọ́run ló ń pa Làkàsìgbè kú lọ. Kápẹ́ Làkàsìgbè mọ Jésù pé kíkankíkan ni, tó ń fa yálà tí ìfù tó sì ń fi yá àyásẹ̀ kún lọ́dọ̀ àwọn aláwùrí tó dájú. Kò bá máa bá wọn jẹyán ọba oúnjẹ, kò bá máa yí tòlótòló nínú ọ̀síkí pàtàkì láàrin àwọn ọbẹ̀. Gẹ́gẹ́ bí alátúnṣe tí Ọlọ́run ṣe mí, mo lọ bá Làkàsìgbè fúnra rẹ̀. Mo sọ ohun tí Lágbájá, Tàmẹ̀dù àti Lámọrín sọ nípa rẹ̀ fún un. Mo wá rọ̀ ọ́ pé kóun náà lọ kọ́ṣẹ́ mọ́ṣẹ́ kó lè máa fi pọ̀nmọ́ jẹun. Kó lọ sọra ẹ̀ sílé ìwé kóun náà lè máa jẹ ṣíkìnì.
gbogbo ilé ẹ̀sìn tó bá sì mọ̀ ni kó ti lọ bá wọn gbálẹ̀ kó lè rójú rẹ Ọlọ́run, kóun náà lè bá wọn jẹran tòlótòló kó tó kúrò láyé. Èsì làkàsìgbé mọ̀ yà mí lẹ́nu o. Àṣé báyìí lọkùnrin ìgbọ́n tó. Ó ní kì í ṣẹjọ́ wọn. Ẹni tó jí tó mú poro tó mọ̀ ní ṣàìpẹ́gbẹ́ ẹ̀ lọ́lẹ̀. Bí ò bá ṣe torogún ìyá òun tó ṣépè fóun kó tó kú, òun ló fà á tí gbogbo ohun tóun ń dáwọ́lé ò fi yọrí sí rere. Kì bá jẹ́ àwọn tó kù náà lórogún ìyá bíi tòun ni, kò sí báyé wọn ṣe fẹ́ dáa ju tòun lọ. Ṣùgbọ́n wọn ò lè nírú ẹ̀, torí ẹ̀ náà nìka ò sì ṣe lè dọ́gba. Ó ní kí n wo ọwọ́ mi, ṣé ìka ibẹ̀ dọ́gba? Mo wò ó lóòótọ́, ó dọ́gba. Ọkùnrin yìí máa gbọ́n o, àbí ó dọ́gba lọ́dọ̀ tiẹ̀ ni?